الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله له الملك والله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير لا حول ولا قوة إلا بالله العلي العظيم. Tọ́pìkì wa láàárọ̀ ìtẹ́báwò ẹ máa rí pé ìwúlò àgbọn àti omi ẹ̀ ìwúlò àgbọn àti omi àgbọn òun la fẹ́ kọ́ra wa láàárọ̀ yìí mò ń bọ̀ ẹ dẹ̀ gbìyànjú gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ rí wa a wà ní Mádàgbáyún Ìbẹ̀jú Lẹ́kì Lagos ẹ lè WhatsApp wa àbí kẹ́ kọ́ọ̀lù wa sórí +234 810 913 1425 àwa Mádàgbáyún Ìbẹ̀jú Lẹ́kì Lagos bẹ́ẹ̀ ni so after Ajah after Ẹlẹ́kọ tó bá dẹ̀ ń bọ̀ láti kíní tó gba Ẹ̀pẹ́ wọlé after Ẹ̀pẹ́ Èkó ń bí ni o wàá kan tó ti wọdún Èkó wàá kan Mádàgbáyún inshallah lórí èké ìpèníjà tó bá òkò dojú kẹdà ayé ń dàyàn láàmú ni ó ti wà lórí àìsàn lọ́jọ́ pípẹ́ ni olóògùn sí kò lọ ó lọ́wọ́ ayé nú lẹ́sẹ̀ ayé nú ètò àwẹ́wà tó legit ètò sàráwà tó legit bẹ́ẹ̀ ni àwọn product wà àwọn halal powder wà láti lè kojú ẹ̀mí òkùnkùn láti lè kojú evil bí isinillahi ta'ala bẹ́ẹ̀ ni iṣẹ́ tá a bá ń lé ni tí bàbá wa fi lé wa lọ́wọ́ ni adẹ̀kẹ́kọ̀ọ́ yẹn káàkiri àgbáńlá ayé akẹ́kọ̀ọ́ yẹn káàkiri àgbáńlá ayé bisimilayi ta'ala so ẹ̀kọ́ náà la kọ́ títí wọ India wọ China àgbà doctor lórí ẹ̀ àgbà professor lórí ẹ̀ bisimilayi ta'ala now ìwúlò omi àgbọn àti àgbọn la fẹ́ kọ́ra wa láàárọ̀ ẹ ká bẹ̀rẹ̀ lẹ́sẹsẹ. Ìwúlò àgbọn àti omi ẹ̀ la fẹ́ kọ́ra wa láàárọ̀ yìí. Number 1, gbogbo ẹni tó bá lòun forí kókun aláǹtakùn tó ń jẹun lójú oorun tó ń ní ìbálòpọ̀ ojú oorun tó ń lálàkàlà gẹ́ẹ̀tì ewé kan tí wọ́n ń pè ní ewé rẹ́rìn kòmí ewé rẹ́rìn kòmí yẹn náà ni wọ́n ń pè ní pákú dúdú ewé rẹ́rìn kòmí yẹn náà ni wọ́n ń pè ní ewé imí esú wá fi ewé rẹ́rìn kòmí àtewé ọ̀mísìmísì ìtàkùn tó máa ń so ojú ológbò ọ̀mísìmísì ìtàkùn ewé ọ̀mísìmísì ìtàkùn ẹ mọ ojú ológbò tó máa ní red and black yẹn ewé tó máa ń so èso yẹn òun ló ń jẹ́ ọ̀mísìmísì ìtàkùn òun ló dẹ̀ ń jẹ́ òun náà ló ń jẹ́ imí òun ló ń jẹ́ ọ̀mísìmísì ìtàkùn òun ló máa ń so ojú ológbò pẹ̀lú ewé mi èso ẹṣẹ́ programme káwọn èèyàn jàǹfààní ẹ̀ wàá fi ewé ọ̀mísìmísì ìtàkùn yẹn àti ewé imí èso wàá wá fọ́ àgbọn wàá gba omi àgbọn báyìí wàá wá fi ewé méjèèjì yẹn wàá fi gbó omi àgbọn wàá sẹ́ tó bá ti fi gbó dáadáa wàá wá sẹ́ ewé yẹn wàá sẹ́ omi yẹn omi tó sẹ́ yẹn dá tùràrí bíntù sínú ẹ̀ kó ṣèkè ẹ̀ pọ̀ ẹni tó ń lálàkàlà tó ń forí kókun aláǹtakùn tó ń jẹun lójú oorun tó ní ìbálòpọ̀ ojú oorun àbí tí kì í rórun sùn condition tó wà yẹn dáadáa ò lè wọlé pẹ̀lú ẹ̀ torí ó máa ní ìjákulẹ̀ ó máa ní promise and fail get it so ó máa apply ẹ̀ ó máa fi para tó bá rí ṣe tó mi ẹ̀ ò bá pọ̀ bó ṣe dàbí ń tù sí yẹn kó wá mú cream ẹ̀ kó dà sínú cream ẹ̀ kó mix ẹ̀ pọ̀ kó thick dáadáa kó máa lò pẹ̀lú cream àmọ́ tó yẹ pé omi tó ṣe tó fi gbó kíní omi àgbọn yẹn pọ̀ kó dà bíntù yẹn sí kó máa fi òun para níwọ̀nba kó kàn fi para way máa open àwọn nǹkan wọ̀nyẹn dẹ̀ máa stop torí táwọn nǹkan wọ̀nyẹn bá ti stop
way gbúdọ̀ open bí sí ní láì tààlà. Ẹ share program yìí káwọn èèyàn jẹ àǹfààní ẹ̀. Ìyẹn number 1. Number 2, ẹni tó ní fibroid, tó ní oyún ìju àbí tó ní blockage tube. Blockage tube àti fibroid kò lè jẹ́ kí èèyàn lóyún. Tó rẹ́ni tó ní fibroid tó bá lóyún, fibroid yẹn nǹkan òun ló ń jẹ́ oyún ìju ní Yorùbá. Nǹkan tí Yorùbá fi ń pe lóyún ìju, oyún náà lẹ́rò pé ẹni tó ní fibroid ní. Àmọ́ oyún fibroid sac lásán ni, kò sí nǹkan kan nú ẹ̀. Ó kàn bí pé tẹ́ bá ti rí bí pé kán fòdì ọ̀rá, kán rápò ọ̀rá kó wá dàbí bọ́ọ̀lù. Ìmí máa ń leave, fibroid mi máa ń leave, ó máa ń fẹ́ lẹ́mìí. Ìmí dẹ̀ ni á kú yányán ni. Bó ṣe wá wà yẹn tó dúró sínú wúńbù yẹn, ìgbà mi ó máa ń wà nínú wúńbù gangan, ìgbà mi ó máa ń wà níta wúńbù. Tó bá wà nínú wúńbù ọ̀ràn, tó bá wà níta ẹnìyẹn sì lè escape, torí mo ríru ẹ̀ rí. Ẹni tí fibroid, obìnrin tó ní fibroid yẹn, tí fibroid ẹ̀ bá wà ń ta, ó sì lè lóyún. Tí ò sí nínú wúńbù ẹ̀ tó wà níta wúńbù, ó sì lè lóyún. But ẹlẹ́jẹ̀ máa dọ́yọ̀, àbí àwọn ẹ̀ máa ń sọ ojú ẹ̀ àrí tó, ó ń láti mójútó oyún yẹn. Tó bá wà nínú wúńbù, tóyún yẹn bá ṣe pé 1 month to 2 months tóyún ti ń develop, ṣe pé fibroid náà ti develop, ó ti wà nínú womb. Bóyún yẹn ṣe ń develop bọ̀ báyìí, fibroid máa kọlu oyún yẹn. Ṣé mọ̀ pé fibroid ò ní life? Fibroid máa kọlu oyún yẹn máa bàjẹ́. So ó máa ń fa too much of miscarriage. Ẹ dẹ̀ rí pé ó máa ń fa bleeding, unnecessary bleeding fóbìnrin, ìyẹn fibroid. Blockage tube náà, ẹ ti rí kíní tó dàbí ọwọ́ yẹn, inú ẹ̀ ni sperm ń gbà wọlé sínú uterus. So tó bá ti block, kò sí bí ẹnìyẹn ṣe fẹ́ conceive. Mo kàn rọra ń sọ̀rọ̀ díẹ̀díẹ̀ ni, because o kàn lè bọ́ sí online kó máa kọ́ àwọn èèyàn lóògùn kan, kó má sọ̀rọ̀ nípa nǹkan tó ń kọ́ wọn yẹn, kí wọ́n lè mọ̀ pé o mọ̀ nǹkan tó ń sọ. Ayé ti need awareness, but àwọn èèyàn máa ń tú awareness. Tó bá ń sọ̀rọ̀ nípa awareness fáwọn èèyàn máa ń fẹ́ tú sí bẹ́yà ìgbéraga àbí showing off. No, òun mo fi máa ń fi kún pé látúzà kú àǹfúsàkùn wà álámù bímọ ní ntakọ̀. Má pèrà ẹ ní nǹkan Ọlọ́run bá ní nǹkan, àpẹẹrẹ wá ń kọ̀ọ̀kan o. Wà má útí tó mínàlì ilmi ilẹ̀ akọ̀lílẹ̀. Díẹ̀ ni mọ̀tọ́lọ̀ fi mọ ẹ̀dá. Ṣùgbọ́n ayé ti dayédè ru eléyìí kọ́yọ̀ kan eléyìí kọ́yọ̀ kan. So ìwọ tó wáyé kọ́yọ̀ kan òun láti jẹ́ kí wọ́n mọ̀ pé you know what you are doing, you know what you are talking about. Yeah. Òun ló bí pé bàbá mi, iṣẹ́ tí bàbá mi ń ṣe ní iṣẹ́ tí mo kọ́ ẹ̀kọ́ yẹn níbi báyìí, mo kọ́ níbi báyìí. I will tell you because you don't know me. Nǹkan tó yìnbọn pè ní introduction nìyẹn, ó wà very important. I must tell you who I am, not proud. So wàá lè mọ̀ pé you get this information from the right source. Yes. Ìṣe gbéraga, kí ni gbéraga, kí ni ìyẹn fẹ́ fi gbéraga? Tó bá gbé èèyàn ọ̀rá ṣètọ́ ni tó ní gbéraga ni. Ẹ mọ̀ pé ìgbéraga ló ṣàṣetọ́ ni. Kíburu ni. Ó ń sọ, ó ní hana khairu minihum. Ọlọ́ni isjudu li Ádámọ̀, tẹríba báwò fún Ádámọ̀. Test ni, kò sẹ́ni tọ́lọ̀ òkín test. Inna halakna l'insana fi kabadin. Ọlọ́ni mo dá yín sínú ayé láti test yín ni. Ó test àṣetọ́ni, ìgbé kókó báwò fún Ádámọ̀. Ṣùgbọ́n àṣetọ́ni sọ pé kí ni hana khairu minihum. Ó sọ pé òun lóore jù ànábì Ádámọ̀ lọ. Alaktahu min tin. Ẹni tó dá lára ẹrọ̀fọ̀ lásán, wa alaktani min nar. Tó dẹ̀ dé mi látara smokeless fire. Min nari samun. Ẹ̀sẹ̀ ọ̀rọ̀ sáà nìsín. So ìgbéraga ni ló ṣe àṣetọ́ni. So kò sí proudness. Gbogbo ẹni tó bá ti ń proud yóò parẹ́ ni. So but ṣèyí táwọn fi ń tẹ́ àti sọ pé báyìí la ṣe rìn, báyìí la ṣe rìn, a fi ń jẹ́ kẹ́ mọ̀ pé wà ní right source ni. So ẹni tó ní fibroid àbó ní blockage tube, wà wá bá mi gẹ́ẹ̀tì àgbọn yìí. Bẹ́ẹ̀ ṣe kan tí mo kọ yín rí náà ni wà wá fi ọṣẹ dúdú, wà á ti fi ọṣẹ dúdú, wà á ti fomi po ọṣẹ dúdú láì fi nǹkan kan sí. Wà á fi ráàpù àgbọn yìí báyìí. Wà á fi ọṣẹ dúdú tó ti mix fẹ́lẹ́fẹ́lẹ́, wà á fi ráàpù àgbọn yìí. Wà wá gbé sínú kòkò.
wàá bá mi mú atare kò bá jẹ méjì kò bá jẹ mẹ́ta wàá jùlé lórí wàá lọ béèrè kọ́hún eruku lọ́dọ̀ àwọn eléwé ọmọ tó wọn bá mọ nǹkan tó ń jẹ́ kọ́hún eruku ra kọ́hún ọbẹ̀ náà kọ́hún ìsebẹ̀ jẹ́ kó kọ̀pọ̀ dé dálé lórí bẹ́ẹ̀ ní kí wọ́n fún ẹ lóbù tó yọ̀ dálé lórí bẹ́ẹ̀ wá gẹ́ẹ̀tì à ń pe ọ̀rọ̀ kan ní ọ̀rọ̀ ẹnu òpìyè ọ̀rọ̀ ẹnu òpìyè yìí ó dàbí okùn báyìí òun náà máa ń ṣoje funfun ó dàbí okùn ọ̀rọ̀ ẹnu òpìyè yẹn wọ́n á bá ẹ ṣá wẹ́lẹ́wẹ́lẹ́wẹ́lẹ́wẹ́lẹ́ wàá wá dálé lórí wàá wá jó tó bá ti jó ẹni tó ní fibroid àbí tó ní blockage tube kó máa lò pẹ̀lú ẹ̀kọ gbígbóná ṣíbí kan láàárọ̀ àbí ṣíbí kan lálẹ́ ṣíbí kan láàárọ̀ tí ò bá ní ọ̀sà kó máa fi ọsàn wẹ́wẹ́ lò ẹni tó ní fibroid àbí tó ní blockage tube tí ò bá ní ọ̀sà kó máa fi ọsàn wẹ́wẹ́ lò ọsàn wẹ́wẹ́ àbomi tó warm water àbí ẹ̀kọ gbígbóná àmọ́ kó jẹ́ òun ni ó máa kọ́kọ́ tẹ́lẹ̀ ikùn ẹ̀ ẹni tó ní fibroid ni o lẹ́ẹ̀kan sí o máa gẹ́ẹ̀tì àgbọn wàá fi àgbọn yẹn wàá wá ọṣẹ dúdú wàá fi bu gbogbo ara àgbọn báyìí wàá jù sínú inú kòkò tó fẹ́ fi jó wàá wá ju atare sí ó lè jẹ́ ọ̀kan lè jẹ́ méjì wàá wá da kọ́wọn eruku lé lórí wàá wá da òbú tó yọ̀ lé lórí wàá wá gé ọ̀rọ̀ ẹnu òpìyè wàá gé wẹ́lẹ́wẹ́lẹ́ wàá dà lé lórí wàá wá jó tó bá ti jó ṣíbí kan láàárọ̀ kó tó jẹun láàárọ̀ ni wàá ti lò ẹni tó ní fibroid àbí tó ní blockage tube bí sínú láì tààlà ó máa yọ dànù ni ó máa yọ dànù ẹ ṣe program yìí káwọn èèyàn jẹ àǹfààní ẹ jẹ́ ká tún wo ìwúlò àgbọn àtomi ó ti di méjì tá a ti kọ́ wa o bá ṣe lè lo omi àgbọn fún ìsọ̀yè àwọn èèyàn máa ń béèrè ìsọ̀yè mi ìráyè jẹ́ ní bá máa kọ́ yín ní ìsọ̀yè báyìí mo lè kọ́ yín 200 rọ́lọ̀ ní kí n mọ̀ díẹ̀ mo lè kọ́ yín 200 àwọn èèyàn máa ń béèrè fún ilham ìsọ̀yè memory booster so báwo ló ṣe lè lo omi àgbọn fún memory booster má fojú di nǹkan méjì péré ló need bá mi gẹ́ẹ̀tì oyin original oyin ìgàn original ìsọ̀yè memory booster ó fẹ́ fomi àgbọn ṣe tó bá ti jí láàárọ̀ kùtùkùtù wọ́n ọmọ mùsùlùmí bóyá kó tó kásùbà àbí tó bá kásùbà tán àgbọn yẹn á ti wà ńlẹ̀ ṣáà ti ṣèkì ẹ̀ oko lómi nínú nídàájí tó kásùbà tán àbí kó tó kásùbà wà wá gba omi àgbọn yẹn sínú inú kọ́ọ̀pù kan oògùn ìsọ̀yè ni mò ń kọ́ ẹ̀ yìí ohun mọ̀ ileam memory booster wà wá gba omi àgbọn yẹn sínú kọ́ọ̀pù wà wá oyin ìgan yẹn wà wá bu ṣíbí méjì àbí mẹ́ta wà wá bù sínú omi àgbọn yẹn oyin original má lóyin èrèké ò ní rí nǹkankan o má lóyin oníṣúgà ò ní rí nǹkankan o oyin ìgàn oyin original ló wà wà wá gba omi àgbọn yẹn nídàájí wà wá bù ṣíbí oyin original yẹn bíi méjì àbí mẹ́ta wà á mix ẹ̀ pẹ̀lú omi àgbọn yẹn wà á dààmú ó ń ṣiṣẹ́ fún memory booster ó tún ń ṣiṣẹ́ láti protect àwọn àìsàn kọ̀ọ̀kan ó dẹ̀ tún ní ìrànlọ́wọ́ tó ń ṣe fún kidney tó ń ṣe fún liver tó ń ṣe fún heart ẹ̀ fásitì àlọ́ aláàtíkiri nǹkan tó lè àti àlẹ́ ọmọ nǹkan tí yóò bá ní mímọ̀ nípa ẹ̀ dákun yẹ ká máa béèrè alhamdulilayi rabbil alamin tested and confirmed ni mò ń kọ́ ẹ̀ memory booster kó máa mú láàárọ̀ kùtùkùtù bí wọ́n ṣẹ̀ṣẹ̀ jí yẹn ẹni tó yí lílẹ̀ àmọ́ra ń dà láàmú tó ní stroke àfẹ́lù àbí atẹ́gùn àwọn orúkọ tí wọ́n ń pe stroke nìyẹn àtikọ́rọ̀ ní mẹ́ta ẹlẹ́kẹrin là ń lọ yẹ ṣe program káwọn èèyàn jàǹfààní ẹ̀ báwo la ṣe lè lo omi àgbọn láti fi fún ẹni tí stroke ń dà láàmú fún ẹni tí atẹ́gùn ń dà láàmú tí àfẹ́lù ń dà láàmú stroke ẹ gba omi ìgbín fresh one ló fẹ́ ṣe má gbà á sílẹ̀ ẹ gba omi àgbọn sínú kọ́ọ̀pù kan lẹ́ẹ̀kan náà anytime lẹ lè ṣe fún but ẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní ṣe continuously fún ẹ tó ní stroke ẹ gba omi àgbọn sínú kọ́ọ̀pù ẹ wá gba omi ìgbín kóun náà kó pọ̀ kó fẹ́ tó sáìsì omi àgbọn ẹ lè jí ṣe láàárọ̀
so ẹ ti mọ̀ pé òun ló máa lò ṣúlẹ̀ ìyẹn tó ní stroke lọ́dán wo èmi ò mú sí ẹ lára o níwájú wa ó máa gba omi yẹn sínú cup omi àgbọn yìí sínú cup ẹ wá gba omi ìgbín sí tí ẹ mix mọ́ ó di méje mix ẹ papọ̀ ẹ wá mix oyin original pẹ̀lú ẹ máa fún ẹni tó ní stroke ẹ fún mu ẹni tó ní stroke ẹ fún mu bí sínú láìta alá tẹ bá ti ṣe láàárọ̀ fún kó mu ṣúlẹ̀ in case torí kíní yẹn omi àgbọn ẹ lè pọ̀ pẹ̀lú omi ìgbín so ẹ̀dẹ̀ tí mix oyin mọ́ ó lè pọ̀ kó kàn mu ṣúlẹ̀ ẹ mọ̀ pé àràárọ̀ lẹ́ẹ̀ máa ṣe ó máa mú dé ẹ tún wá gba omi àgbọn yìí náà ẹ mix ẹ mọ́ omi ìgbín níwọ̀nba wọ́n á jẹ́ òdiwọ̀n kan náà ẹ ní foyin sí yẹn ẹ fi para ẹni tó ní stroke ẹ fi pa lára iṣẹ́ program káwọn èèyàn jàǹfààní ẹ̀ gbogbo ẹni tó wá ní kidney problem ẹni tó ní kidney problem àbí tó ní liver problem tó fẹ́ tọ́jú ẹ̀dọ̀ rẹ̀ tó fẹ́ tọ́jú fùkù tó fẹ́ tọ́jú kíndìnrín ẹ̀ bóyá nǹkan dẹ̀ ti affect ẹ̀ àbí nǹkan ò ti affect ẹ̀ wàá gẹ̀ẹ́tì ewé tí wọ́n pè ní ewé ìjìnrìn yẹn ni wọ́n pè ní bitter gourd wọ́n wá fi ewé ìjìnrìn yẹn gbó omi àgbọn tó fresh ẹ gẹ̀ẹ́tì ẹ̀ wàá fi ewé ìjìnrìn yẹn wàá fi gbó omi àgbọn tó fresh tó bá ti fi gbó wàá wá gẹ̀ẹ́tì black seed oil abatu sauda oil kalonji oil India ló ń pè ní kalonji black seed oil abatu sauda ní lárúbáwá ẹ̀ wàá wá mu ṣíbí méjì nínú black seed oil yìí omi àgbọn tó ti fi gbó ewé ejìnrìn tó ti sẹ́ ewé kúrò ńbẹ̀ wàá wá mu lé lórí ẹni tó ní kidney problem liver problem heart problem ẹ máa lò bẹ́ẹ̀ tested and confirmed ni bí sínú láìta alátọ́rọ́ náà ló ń wẹ̀ dá sàn. Yeah, good. Okay. Obìnrin tó ń wojú Ọlọ́run ọba fọmọ táìmù píríọ̀dù ẹ ló máa ṣe kínní ó dẹ̀ lè ṣe láftà píríọ̀dù ẹ ṣe ẹ prógráàmù ìkẹ́kẹ́ káwọn èèyàn jàǹfààní ẹ̀ ó lè ṣiṣẹ́ yìí láftà ó lè ṣe ní táìmù tó ń ṣe píríọ̀dù ó dẹ̀ tún lè ṣe ní after period but ló ní táìmù tó ń ṣe píríọ̀dù tó fẹ́ conceive àbí tó ní miscarriage ó máa gẹ́ẹ̀tì ewé tí wọ́n fi ń jẹ oyè yẹn ewé àkókò wàá wá gẹ́ẹ̀tì ẹ̀ pẹ̀lú ẹ̀fọ́ gúre wàá wá gba omi àgbọn yìí wàá fi gbó ẹ̀fọ́ gúre àti ewé àkókò ewé oyè tó bá ti fomi àgbọn omi àgbọn tó fresh ni o wàá gba omi àgbọn tó fresh wàá wá ewé àkókò àti ẹ̀fọ́ gúre wàá fi gbó omi àgbọn gbó méjèèjì papọ̀ tó bá ti fi gbó méjèèjì papọ̀ wàá wá sẹ́ tó bá ti sẹ́ tó bá ń ṣe period make sure pé ó ń ṣe every day ṣe pé period ó pọ̀ ju ọjọ́ márùn-ún ni ó pọ̀ jù nìyẹn àárí period ọlọ́jọ́ mẹ́ta àárí period ọlọ́jọ́ mẹ́rin ó pọ̀ ju ọjọ́ márùn-ún ni wàá máa ṣe every day tí wàá fi parí period tó bá parí period yẹn wàá sinmi ọjọ́ kẹta tó parí period wàá tún ṣe wàá dáwọ́ ẹ̀ dúró bí sínìlá ìta alẹ́ ọlọ́run ọba ló oore tọ́lọ̀ ń ṣe tó ṣe fún àgbọn yìí tewétewé ẹ̀ tegbòtegbò ẹ̀ tí àgbọn yìí fúnra ẹ̀ tí èpo ẹ̀yìn ẹ̀ tí àgbọn tó wà nú ẹ̀ tí omi tó wà nú ẹ̀ oore tọ́lọ̀ ń ṣe fún ìwòsàn tó wà ń bẹ tí bá ní kí n máa sọ ìní ìlè sọ tán díẹ̀ náà la fẹ́ sọ ń bẹ lónìí á tún máa sọ àwọn míì lọ́jọ́ mi wàá finú ṣoyún wàá fẹ́yìn gbọmọpọ̀ lọ́dán wò ẹ ṣe ẹ̀ prógráàmù kí wọ́n náà lè gbà ládá sádàkọ̀ járíyà ni
tọ́rọ́jọ́ tó bá ní sí mọ́ á já àwọn oore tí ìwọ náà ti ṣe wọ́n ń kọ́ àwọn èèyàn ní nǹkan gidi ìwọ náà ń ṣe àẹ̀ àti torí yẹn aṣàmójúkúrò ẹ̀ṣẹ̀ fún ẹ bẹ́ẹ̀ ni torí nǹkan wùsàn là ń kọ́ àwọn èèyàn tó bá wá ṣe ẹ̀ tó kan ẹni tó nídìí ẹ̀ lára ó mọ̀ pé automatically àdúrà ti bá ẹ ó tún bá àwa náà ta sọ síta ẹni tó ń wojú ọlọ́run bá fọmọ kó lọ ṣe good morning ẹ káàárọ̀ o sista olúwayẹmísí olówó kéré báwo la ṣe lè lo omi àgbọn fún ọ̀sà báwo la ṣe lè lo omi àgbọn fún ọ̀sà tá a mọ̀ sí ọgbẹ́ inú bí kí n kọ́ yín ní kòkòrò inú ẹ̀jẹ̀ báwo la ṣe lè fi omi àgbọn kí kòkòrò inú ẹ̀jẹ̀ omi àgbọn fún kòkòrò inú ẹ̀jẹ̀ ẹ máa gẹ́ẹ̀tì ewé ọparun yẹn ẹ wá gba omi àgbọn ó lè jẹ ẹyọ kan omi àgbọn ẹni jẹ́ kó pọ̀ fresh náà ni kò ṣe má ṣe é lẹ̀ èmi ń jẹ́ ẹ tó kódà iṣẹ́ mi tí wọ́n bá kọ́ ẹ tó jẹ́ olómi àgbọn tó dẹ̀ jẹ́ mímu àyàfi tó pẹ́yìn tó kọ́ ẹ sọ kó ṣe lẹ̀ o but kì í make sense iṣẹ́ omi àgbọn máa ń wà active tẹ bá ṣe fresh tẹ dẹ̀ ló tó bá tó fẹ́ ṣe tó tún ṣe kó tún ṣe fresh kó dẹ̀ ló ó máa ń da bẹ́ẹ̀ fún iṣẹ́ omi àgbọn ó máa work dáadáa ẹ máa gba omi àgbọn fẹ́ni tó ní kòkòrò inú ẹ̀jẹ̀ ẹ máa wá fi ewé ọparun gbó ẹ gbó dáadáa tẹ bá ti gbó dáadáa ẹ wàá sẹ kẹ́ni náà kó mú ó lè máa ṣe ní ọjọ́ kẹta kó máa mú kòkòrò inú ẹ̀jẹ̀ náà a lè pè ní infection ẹni tó ní kòkòrò inú ẹ̀jẹ̀ nǹkan máa á dà pé nǹkan rìn nínú ara ẹ̀ ẹni tí kòkòrò inú ẹ̀jẹ̀ ń dà láàmú òun ni wọ́n sọ pé náà rún ẹmọ̀ kan náà pè ní náà rún kòkòrò inú ẹ̀jẹ̀ ní náà rún tára ó máa hun tó máa họra kọ̀rọ̀kọ̀rọ̀ tó máa mójú ṣú tí ó máa ń fọ́ ojú dànù kòkòrò inú ẹ̀jẹ̀ ni inú ẹ̀jẹ̀ ló ti ní kíní so torí kí n pcc ẹ̀ kó lè yé àwọn èèyàn ni o náà ò pé oògùn kòkòrò inú ẹ̀jẹ̀ so nǹkan dẹ́ ń ṣe Yorùbá ni wọ́n fi ń pè fẹ́ lómi so kò ní mọ̀ ẹni tó ń ṣe tí náà rún dà láàmú kó wá omi àgbọn kó fi gbo ewé ọparun kó sẹ kó máa mú kó máa ṣe after 3 days ìyẹn lọ bẹ́ẹ̀. iṣẹ́ ìlíǹkì pọ̀ ẹni tí ẹ̀dá ń ṣe ẹ̀dá ń dá láàmú ó lè lo iṣẹ́ yìí ẹni tí ó ń lálàkàlà tó ń forí kókun aláǹtakùn tó ń jẹun lójú oorun tó ń forí kókun aláǹtakùn tó ń jẹun lójú oorun tó ń ní ìbálòpọ̀ ojú oorun tó ń lálàkàlà tí lọ síwájú tí ò ní lọ síwájú ó lè lo iṣẹ́ yìí náà ẹni náà máa gẹ́ẹ̀tì ewé jatrova ewé làpálàpá pupa àti funfun pẹ̀lú èpo ọ̀bọ̀ á gún ewé làpálàpá pupa àti funfun yìí á gún papọ̀ pẹ̀lú èpo ọ̀bọ̀ á wá pò lọ́ṣẹ pẹ̀lú omi àgbọn tó jẹ́ fresh one tó bá pò lọ́ṣẹ kírú ẹni bẹ́ẹ̀ máa fi wẹ̀ tálákàlà ń dà láàmú ẹni tẹ́dà wá ń ṣe kó máa mú ọṣẹ yìí náà kó máa fi wẹ̀ kó dẹ̀ máa fi tàǹbà kó máa fi fọ ojú ara ẹ̀ ibi tó ń pín sí nìyẹn ẹ rí báyìí ó wà effective gidi ó wà effective gidi. Abdul Allah lived there.
ìwúlò omi àgbọn láṣìwá o àti àgbọn fúnra ara ẹ̀. Ẹni tí nǹkan ọmọkùnrin ẹ̀ tí ó lè pàfọ́ọ̀mù dáadáa, báwo ló ṣe lè lo omi àgbọn? Nínú nǹkan tá ń fi omi àgbọn ṣe, ẹni tí nǹkan ọmọkùnrin ẹ̀ ṣe wá rí nǹkan ọmọkùnrin ẹ̀ tó tọ́ṣẹ́ ní tì, ṣe wá rí nǹkan ọmọkùnrin ẹ̀ yìí tó bá jẹ́ pé ó lọ́wọ́ ayé nú, kọ̀ǹfàmù lèmi ń sọ fún èmi ò tán ẹ̀ o, tó bá lọ́wọ́ ayé nú pé bóyá wò pé ayé ló mú nǹkan ọmọkùnrin òun, àbáróbò sá ń dà láàmú àbí ìdákọ́lẹ̀ ń dà láàmú, báwo ló ṣe lè fi omi àgbọn tírìtì ẹ̀? Mò ń bọ̀, mo máa kọ́ ẹ o, mò ń wá kíní ẹ̀, mò ń ṣí ìwé ni o, ẹ farabalẹ̀ o, mò ń ṣíbi tó wà. Ẹ ṣí ẹ̀ prógrámù káwọn èèyàn jàǹfààní ẹ̀, ó dà pé a ti kọ́ gan more than 10. Ẹ kílíkì love and like àbí wọ́n yẹn bá ń sọ kọ́nù. Bá a ṣe ń lo omi àgbọn fún nǹkan ọmọkùnrin, bóyá àdákọ́lẹ̀ o, bóyá rúbùsà ń dà láàmú, bóyá wọ́n dẹ̀ mú nǹkan ọmọkùnrin ẹ̀ ni. Ẹ máa bá mi gẹ́ẹ̀tì ṣé mọ̀ pé àgbọn yìí ó ní kọ́fà kan tó máa ń wà lára àgbọn yìí, ẹni tó bá mú nǹkan ọmọkùnrin ẹ̀ àbí ìdákọ́lẹ̀ ń dà láàmú àbáròbòsà ń dà láàmú àbó nídìí alẹ́ ó nídìí manpower, gbogbo ẹ̀ ló ń ṣiṣẹ́ fún. Ṣé mọ̀ pé kí àgbọn yìí kó tó rí báyìí ó máa ń ní kọ́fà kan lẹ́yìn tá a máa ń ṣí kúrò bí èpo ara ẹ̀, èpo ẹ̀yẹn lẹ máa ṣí kúrò, wàá ṣí sínú kòkò tó fẹ́ fi jó, wàá wá bá mi wá ìpẹ́wù rẹ̀, wọ́n ń pe ẹranko kan ní òòrẹ̀, ó máa ń ní ìpẹ́ lára, ìpẹ́wù rẹ̀ sọ fún àwọn eléwé ọmọ, wàá dálé epo àgbọn yẹn nínú kòkò. Wọ́n ń pe ẹranko kan ní akíká, akíká yẹn òun máa ń tijú obìnrin, àwọn obìnrin ló mọ tó sábà mú lóko, ó máa ń tijú wọn, tó bá rí obìnrin yóò mọ̀ sí báyìí. Epo akíká, ìpẹ́ akíká, kí ni shell tó wà lára akíká? Ìpẹ́wù rẹ̀, tòò rẹ̀, ìpẹ́ akíká àti takíká, epo ara àgbọn, epo tá a ṣí kúrò lára àgbọn yìí fún ẹni tí wọ́n mú nǹkan ọmọkùnrin ẹ̀ tí ó lè pàfọ́ọ̀mù dáadáa, tí ó lè gbéná wọlé, abẹ́ni tí ìdákọ́lẹ̀ ń ṣe, abẹ́ni táròbòsà ń ṣe, abẹ́ni tó ní demand power, that is quick erection, quick ejaculation. Irú ẹni bẹ́ẹ̀ ó máa gẹ́ẹ̀tì epo ara àgbọn, epo tá a ṣí kúrò lára àgbọn yìí àti ìpẹ́wù rẹ̀ àti ìpẹ́ akíká, odidi atare kan, ó máa jó papọ̀ kó máa fi mu ẹ̀kọ́ gbóná, ṣíbí kan láàárọ̀ ṣíbí kan lálẹ́, kì í yáyàn gbẹ, kì í ṣèyàn kankan, ó máa fi mu ẹ̀kọ́ gbóná. Ẹ kílíkì love and like. Tẹ́ bá gẹ́ẹ̀tì epo ara àgbọn jíjẹ, nǹkan yín ní méjì, ọkùnrin tí ó lè pàfọ́ọ̀mù dáadáa tí ìdákọ́lẹ̀ ń ṣe, táròbòsà ń dà láàmú, mo ti kọ́ yín nìkan, mo fẹ́ kọ́ yín ní mi, àbí wọ́n mú náà dẹ̀ ni. Ẹ gẹ́ẹ̀tì epo ara àgbọn, ìgé epo ara tá a ṣí lára àgbọn yìí, epo ẹ̀ kó ya wẹ́lẹ́wẹ́lẹ́ sínú ike kan, kó wá gẹ́ẹ̀tì rúùtù igi ọ̀pẹ, rúùtù igi ọ̀pẹ, rúùtù igi àgbọn, gbòǹgbò igi ọ̀pẹ, gbòǹgbò igi àgbọn, kó kó lé lórí,
ó wá bá mi gẹ́ẹ̀tì orógbó, kó gé orógbó wẹ́wẹ́wẹ́wẹ́wẹ́, kó dà lé lórí, kó dà kànáfùrù lé lórí, kó wá gba omi àgbọn lé lórí. Irú eléyìí ó máa gba omi àgbọn sí steady, ó máa gba omi àgbọn sínú kíní yẹn. Tó bá ti dé omi àgbọn lé lórí lákọ̀ọ́kọ́, kó fi ilé after 3 days kó bẹ̀rẹ̀ sí ní mú. Ó lé o. A máa bomi àgbọn sí bí sí ní láì tààlà, ó máa gbéná wọlé dáadáa. Méjì nìkan lọ́mọkùnrin tí mo kọ yín. A lè ti kọ́ wa ní bá ṣe ń lò fóyún ìjú. Tó bá wà online tó nídìí nǹkan tí ó nídìí nǹkan kan sí problem ẹ, jẹ́ ká mọ̀ o. Ẹni tó ní diabetics, báwo ló ṣe lè fomi àgbọn treat diabetics? Tẹ́ bá wà online ẹ lè pe nọ́mbà tó wà lórí kíní yẹn pé wọlé kó béèrè nǹkan tó bá fẹ́. Béèrè nǹkan tó bá fẹ́, má ku ẹnu, a máa gbé aago ẹ. Ẹ share program yìí. Ẹni tó ní diabetics, báwo ló ṣe lè lomi àgbọn? Simple thing ni mo fẹ́ kọ́ ẹ yìí. Simple, ó simple bàjẹ́. Tó bá dẹ̀ ń lo wà dẹ̀ ríṣẹ́ ẹ̀. Wọ́n ń pe ewé kan ní ewé ẹ̀yìn olùbísowó. Ewé ẹ̀yìn olùbísowó yẹn tútù kan máa fi gbo omi àgbọn kó dẹ̀ máa mú ìwọ tó bá wà diabetics. Ewé ẹ̀yìn olùbísowó, ìtọ̀ ṣúgà ló ń jẹ́ diabetics. Ewé ẹ̀yìn olùbísowó, ẹ máa fi omi àgbọn fresh, ẹ fi máa gbó. Thank you very much, Mr. Akinwande Fọláṣadé. Thank you, jazakallah kullal khairin. Ẹ ṣeun. Lórí ẹni tó bá kíyàn pé yàn ń ṣe nǹkan kan, kéèyàn náà response sẹ́ni yẹn dáadáa, ó rí pé ẹni ń try, ó ń ṣe nǹkan kan, ó kí ẹni. So mo kí yín, kò ní bàjẹ́ fún yín. Ẹ rí bá ti ṣe ẹ̀rọ náà gbégbà. Ẹ dákun ẹ share program yìí. Ọlọ́run ní bá ti ti yín jẹ́. Gbogbo àwọn ibi tí program yìí bá máa dé, gbogbo àwọn tó máa jàǹfààní ń bẹ̀, Ọlọ́run bá jó bá wọn lára mu. Gbogbo ẹni tẹ́ bá share náà, ẹ ní gbé àìsàn, ẹ ní rí wàhálà, ẹ ní rí dààmú bí sí ní láì tààlà. Ọlá ti tóbi Ọlọ́run. Omi àgbọn fún ẹni tó ní diabetics, kó kàn fi gbo ewé ẹ̀yìn olùbísowó. Ewé ẹ̀yìn olùbísowó. Pass this side, go this side, go this side. Ẹ wá mọ́ ọmọ yín bí mo ti tilẹ̀kùn bí, mo ti tilẹ̀kùn lẹ́yìn. Pass this side, ọmọ bí tó gbà wá ní, go this side. Mr. Lukman, ẹ wá gbé ọmọ, mo ti tilẹ̀kùn yẹn lẹ́yìn bí sẹ́. Ẹ wá gbé, ọ̀nà yẹn dàrú wọn lójú ni. Ẹ máa mọ́nítọ̀ ọmọ yìí, Facebook ó láìkì gbogbo orúkọ báyìí. Ẹ yọ ó gba bẹ̀yẹn jáde bọ̀ tí lákàyè ti wò pé bó lòun gbà. So omi àgbọn, ẹjọ́ ẹ má bínú ẹ torí Ọlọ́run, ọmọ yín ni ẹjọ́ ẹ torí Ọlọ́run, ẹ má bínú ẹ torí Ọlọ́run. Ewé ẹ̀yìn olùbísowó fẹ́ni tó ní diabetics, ewé ẹ̀yìn olùbísowó yẹn ó rí títìtì, ó fẹ́ jọ ewé ọ̀mísìmísì tá a sọ lẹ́ẹ̀kan, ewé tó máa ń sojú ológbò yẹn, ó fẹ́ jọbọ̀ tó yàtọ̀ síra, torí òun máa wù láti ilẹ̀ owó, kì í ṣe tàkùn ní ewé ẹ̀yìn olùbísowó yìí. Tẹ́ bá wá tẹ ẹ̀yìn ewé yẹn báyìí bó ṣe rí títìtì tó yẹn, ẹ máa rí àwọn kọ̀ọ̀kan bí èso títí báyìí, ó sú sí lẹ́yìn báyìí, tútù ẹ̀. Ó ti yé yín, ọ̀tọ̀ ní kéèyàn mọ oògùn, ọ̀tọ̀ ní kó tún mewé. Ó yé yín, ọ̀tọ̀ ní kéèyàn tún mewé. So ẹ máa fi ewé ẹ̀yìn olùbísowó yẹn, ẹ máa fi omi àgbọn gbó. Ẹni tó ní diabetics kó máa mú, ṣáà ní dúró níbi lónìí báyìí. Pé kí n kọ yín nìkan sí. Káì, tí kí n kọ yín lélẹ̀. Ẹni tó ní epilepsy, tó ní wárápá, àìsàn burúkú ni Ọlọ́run fi ṣe wá tọmọtọmọ. Gbogbo àwọn tó ń ṣe Ọlọ́run wọlá títóbi ẹ, bá yọ kúrò lára wọn. Àìsàn tí ò dáa ni, tó mọ́ mú wọn fara gbolẹ̀ yẹn. Èyí kan mo fẹ́ kọ́ yìí, ẹ lè lò fógun òru, ẹ lè lò fún wárápá. Ẹ máa gẹ́ẹ̀tì odindi ọmọ onílé kan tí ò gé bí kankan. Ẹ máa gẹ́ẹ̀tì ọmọ onílé. Ògùn wárápá yìí wọ́n fi ṣèyàn ni, ó jẹ́ natural ni. Ó ti yé yín sìn, òun ló lè lo kíní yìí fún. Tó bá ti gẹ́ẹ̀tì ọmọ onílé yẹn, ẹ máa fi tẹ́lẹ̀ ìkòkò.
ẹ máa fòdìdí atare kan sí, ẹ máa wá odidi àgbọn báyìí eléyìí tá a ti bó èpo yìí, ẹ ní fọ, ẹ máa fi sí lódidi, ẹ máa wá kó ewé oríjì lé lórí, ẹ jó. Tẹ́ bá ti jó, omi àgbọn náà ni kẹ́ máa fi fún ẹni tó ní wárápá yẹn mu, ẹ bù díẹ̀ sínú àdíẹ̀ yan nínú powder yẹn, ó yóò máa fi para, yóò wá máa fi omi àgbọn lo powder tẹ́jọ́ yẹn. Odidi ọmọ onílé kan ẹ fi tẹ́lẹ̀, ẹ fi odidi atare kan sí, ẹ fi odidi àgbọn ilé lórí, ẹ wá kó ewé origin, ẹ kó bò lórí, ẹ jó kó máa fi omi àgbọn yìí lò. Ìlàjì ṣíbí ìjẹun ẹ̀rọ abùlára powder yẹn, ẹ mix ẹ pẹ̀lú omi àgbọn tó fresh, kẹ́ni tó ní epilepsy tó ní wárápá yẹn kó máa mú, kó mú. Kẹ́tù wá bù díẹ̀ nínú powder yẹn, ẹ mix ẹ má dín ẹ̀yàn, ẹ máa fi pa lára, ẹ máa fi pa lórí, pa lára. Bí isinillahi ta'ala kulli da'ila uddawahu falitatilibu dawahu lidayikun falatatilibu ubi aram. Ìwòsàn tó lágbára fún wárápá ni mo sọ fún yín. Ìwọ tó wá ló ń lámúbọ̀ ọkọ, ó ń lámúbọ̀ ìyàwó, ọ̀gá ètì ẹ̀ níbi iṣẹ́, àwọn èèyàn ń dìtẹ̀ mọ́, gbogbo ibi tó bá dé mo fẹ́ kọ yín nìkan ọjà ẹ̀ ò kí ń tà. Mo fẹ́ kọ yín ní nǹkan tí Yorùbá máa ń pè ní ẹ̀yọ́nú, tó máa ń pè ní ògùn ìfẹ́ràn, ògùn ẹ̀yọ́nú. Kí n sọ bá ṣe yí ẹ, ó lẹ́ràn kórìíra lára, kò rọ́kọ fẹ́, tó bá ti tún bá sọ̀rọ̀ wọ́n ó tún ṣe kí ni o. Allahumma àmì alájà Fatima Shoaib láti TikTok, jazakallah kullal khairin, ẹ ṣeun, ẹ ṣe program káwọn èèyàn jàǹfààní ẹ̀. Obìnrin tó máa mú bọ́ ọkọ, tó ní ìdìfẹ́ táwọn èèyàn, kó fẹ́ káwọn èèyàn máa fẹ́ràn òun, àbí ọkùnrin náà tó fẹ́ káwọn èèyàn máa fẹ́ràn òun, tó máa mú bọ́ ìyàwó, kò rí ìyàwó gidi fẹ́, tí wọ́n bá ti fẹ́ wọ́n ń jálẹ̀, àbọ́kùnrin àbóbìnrin, àbí níbi iṣẹ́ wọ́n ń kórìíra ẹ̀, ìfẹ́ràn àbí ẹ̀yọ́nú kápẹ́ bẹ́ẹ̀. Wà á ní kán bá ẹ hàn, wà á lè kọ́ ètò àlékà ìbátòmí ní, wọ́n bá ẹ kọ́, wà á lè kọ́ ètò àlékà ìbátòmí ní, wọ́n bá ẹ kọ́ wà ní súrátù Tọ́ha nìyẹn. Bẹ́ẹ̀ ni súrátù Tọ́ha ni wà á lè kọ́ ètò wa. Wọ́n bá ẹ kọ́, ó bá ti sọ fáwọn àfáà tó bá trust dáadáa ni o. Tàdá àlàálì ni kí wọ́n dẹ̀ fi bá ẹ kọ́. Wọ́n bá ẹ kọ́ wà á lè kọ́ ètò àlékà ìbátòmí ní, wọ́n bá ẹ kọ́ 1111. Wọ́n bá ẹ kọ́ orúkọ Ọlọ́run yìí tá ń pè ní Yawadud. Yawadud. Wọ́n bá ẹ hàn 1111. Gbogbo wọ́n tó lẹ́ràn kórìíra, gbogbo wọ́n táwọn èèyàn fẹ́ràn ẹ̀, gbogbo wọ́n tó pẹ́ obìnrin, àwọn obìnrin wọ́n máa ń kórìíra rẹ̀, ìwọ tó pẹ́ àwọn ọkùnrin kórìíra rẹ̀, gbogbo tó bá dé wọ́n máa ń kórìíra ẹ̀. Ẹ ṣe programu ìkíní yẹn pọ̀ nù ayé, ogun burúkú ni o. Ayé Al-Qur'an tí mo fẹ́ kọ́ ẹ̀ àtorúkọ Ọlọ́run tí mo ń kọ́ ẹ̀ ló lè fi ṣẹ́ o. Ó kọjá ìwẹ̀ odò. Ayé Al-Qur'an ló lè fi ṣẹ́ o. Wà á rí pé gbogbo nǹkan ló ti lòkó lọ. Ẹni tó lẹ́ràn kórìíra lára, gbogbo ibi tó bá dé, tó bá ti bẹ̀rẹ̀ sí nífẹ̀ẹ́ rẹ̀ báyìí, wọ́n sì jákulẹ̀, wọn ò ní nífẹ̀ẹ́ mọ́. Àbí kọ́ máa nífẹ̀ẹ́, kọ́ máa gba tiẹ̀ rárá. Níbi iṣẹ́ ni, ládùúgbò ni, nínú ilé ni, nílé ìwé ni, ní skul ni, nílé kéwú ni, níbi tí wọ́n ti ń tajà ni, àwọn èèyàn sábà ń kórìíra rẹ̀. Gẹ́ẹ̀tì omi àgbọn. Wọ́n á ní kán bá ẹran wá lè kọ́ ètù, sọ fún àwọn àfà, kán bá ẹran wá lè kọ́ ètù 1111. Wọ́n á hàn Yawadud 1111. Wà wá gẹ́ẹ̀tì ewé kan wọ́n ń pè ní ewé kárúfí mọ́là. Ewé tí wọ́n ń pè ní ewé kárúfí mọ́là yìí, òun ni Yorùbá ń pè ní ọ̀mísìmísìn gogoro. Ṣé ewé ọ̀mísìmísìn ojú ológbò yẹn, òun là ń pè ní ọ̀mísìmísìn pẹ̀tẹ́. O gẹ́ẹ̀tì ẹ̀, ewé tí wọ́n ń pè ewé olójú ológbò yẹn, òun là ń pè lọ́mísìmísìn pẹ̀tẹ́. Ewé kárúfí mọ́là yìí, òun là ń pè ní ewé kíni o, là ń pè ní ọ̀mísìmísì gogoro. Kọ̀nfàmù ni o. Ó bá kọ́yàn kan tó bá ń ṣiṣẹ́ kan,
mọ́ kó dá sí ẹ lójú kó dẹ̀ fi ṣàwọn èèyàn láǹfààní. Ewé kárúfímọ́là yìí ọ̀mísímísì gogoro yẹn àti ọ̀mísímísì pẹ̀tẹ́ tó jẹ́ tójú ológbò sórí pé ó ti dé ewé ọ̀mísímísì méjì tó fẹ́ lò. Ewé ọ̀mísímísì gogoro òun là ń pè ní kárúfímọ́là. Ewé ọ̀mísímísì pẹ̀tẹ́ òun là ń pè ní ewé ojú ológbò. Ẹ má bínú pé mo máa ń ṣe repetition tí mo ń ṣe ni pé lómi nǹkan ò kí ń sábà yé, mo fi ń repeat. Ewé ọ̀mísímísì gogoro òun là ń pè ní kárúfímọ́là. Ewé ọ̀mísímísì pẹ̀tẹ́ òun là ń pè ní ojú ológbò, ewé ojú ológbò àti ewé kárúfímọ́là ọ̀mísímísì gogoro. Wá wá ewé rẹ́rìn kòmí tí mo dárúkọ fún yín lẹ́ẹ̀kan. Ewé rẹ́rìn kòmí ló ń jẹ́ imí esú, òun ló ń jẹ́ pákú dúdú. Ó ti yé yín sí. Ó wá jẹ́ ewé mẹ́ta bẹ́ẹ̀ yẹn tó fẹ́ wá. Wá wá ewé ọ̀mísímísì ojú ológbò, wá wá ewé ọ̀mísímísì gogoro tá ń pè ní kárúfímọ́là, máa fi àmà ìkẹ́kọ̀ọ́ nípa ẹ̀ máa mú wá. Wá 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 ewé imí esú tá mọ̀ sí ewé rẹ́rìn kòmí tá mọ̀ sí pákú dúdú, ó di mẹ́ta. Wá wá fi gbó omi àgbọn yìí. Tó bá ti fi gbó omi àgbọn wá wá sẹ́, mo bá ti ní ìtàpíọ̀, òun ni wàá fi fọ wáàlì kọ́ ètù tí wọ́n bá ẹ̀kọ́ ní 1111 àti yáwà dúdú tí wọ́n bá ẹ̀kọ́ ní 1111. Ó ti yé yín sìn, àìkásà yà 1111 ni wọ́n bá ẹ̀kọ́ wáàlì kọ́ ètù àlékàmù ìbátùmí ní, then yáwà dúdú 1111. Omi àgbọn tó ti fi ewé ọ̀mísímísì gogoro àti ọ̀mísímísì pẹ̀tẹ́ àti ewé mi esú gbò yẹn ló máa wá fi fọ́. Wàá ti sẹ́ ewé yẹn kúrò ń bẹ̀, wàá ti sẹ́ ewé tó fi gbó omi àgbọn yẹn kúrò ń bẹ̀. Omi yẹn àti neat àti green rẹ́súrẹ́sú báyìí. Wàá wá fi fọ́ ọ̀ǹtú tí wọ́n bá ẹ̀kọ́ yẹn. Jalla jalaluka ya Allah. Púpọ̀ mọ́ kírìmù ẹ. Tó bá wá rí pé ó máa mú kírìmù ẹ ṣàn, ìwọ wá pẹ́ẹ̀fù tó dáa, tó lóòórùn tó wù ẹ́, tí kì í ṣe alcohol, kì í ṣe pẹ́ẹ̀fù tó ní alcohol nínú. Wá wá dà sí, ṣéèkì ẹ̀pọ̀ kó máa fi para. Bí ọkọ ẹ ó máa lo òórùn sóhun, ó máa ń rùn sọkọ ẹ lẹ́ẹ̀kọ̀kan láì kí dẹ́ pé bóyá òórùn ti kíní ìgbà míì kì í gba tiẹ̀. Ibi iṣẹ́ wọ́n bá ẹ rẹ́rìn lónìí, wọ́n lè jùmọ̀ ẹ lọ́la, ẹran kórìíra yìí pọ̀. Tó bá ti mọ àwọn èèyàn báyìí tó ti gbá mọ́ ẹ díẹ̀, wọ́n á tún padà ṣe ń jẹ pẹ̀lú ẹ. Tó dẹ̀ ti notice pé ẹran kórìíra pé àwọn èèyàn kì í fẹ́ràn ẹ. Ògùn ìfẹ́ràn lèmi kọ ẹ̀yà Al-Qur'ani ni ó lágbára pẹ̀lú orúkọ Ọlọ́run. Wa min ayati an alaqalakum min anfusikum azwajan litaskunu ilayha wa ja'ala bainakum mawaddatan. Ẹgẹ́t wàdúdù ló ń dún bẹ̀ yẹn, mawaddatan warahma àbí warahmatan. Inna fi zalika al-ayati liqawmin yatafakkarun. Suratu Rum. Wọ́n máa gba tiẹ̀ kú ni. Tó bá tún wá ń ta engine, kí n gbé yín débẹ̀ tán, bóyá ó ń ta bí mọ́tò, ó ń ta bí generator, kò wá tà, ó ṣáà ń ta nǹkan kò tà. Ní kí wọ́n bá ẹ kọ wáàlì kọ́ ètò yìí àlékàmù ìbátùmí ní pẹ̀lú yáwà dúdú 313 ní kò ní kí wọ́n bá ẹ kọ. Àti sọ tó ní 1111 àìkáọ́sà 313 adádìlì mùrìsẹ̀lìn. Wọ́n bá ẹ kọ yáwà dúdú 313, wọ́n bá ẹ kọ wáàlì kọ́ ètò 313. Wá wá fi omi àgbọn fọ̀. Ewé mẹ́tẹ̀ẹ̀ta tá dárúkọ lẹ́ẹ̀kan, ewé ọ̀mísímísì gogoro, ọ̀mísímísì pẹ̀tẹ́ àti ewé imí esú, òun náà ló máa gún papọ̀. Wàá fi po ọṣẹ pẹ̀lú oyin. Kọ́ máa fi fọ nǹkan tó ń tà yẹn. Tó bá pé nǹkan tí wọ́n lè fọ ní, wàá bù díẹ̀ lára ọṣẹ yẹn, wàá fi fọ ọwọ́ sínú ibì kan. Wàá wá fi wọ́n environment ibi tí o ti ń ta kíní yẹn. Tó bá pé mọ́tò ní, wọ́n máa bá ẹ fọ ọṣẹ yẹn fọ mọ́tò yẹn. Bí sí ni láìta aláyótà. Ní láìkẹ́ ariwo wọ́n ti hàn ní machine bẹ́ẹ̀ yẹn, jẹ́ ká dúró bí ta dé yìí náà, a tún máa tẹ̀síwájú. Síwájú kó tó ṣe kan nínú àwọn iṣẹ́ wa ta kọ yìí, síwájú kẹ́ tó ṣe,
àbí tó bá ṣe tán ẹ share program káwọn èèyàn jàǹfààní ẹ̀, àbí tó bá ṣe tán nǹkan tó bá lágbára fi sákàǹtì àwọn ọmọ aláìní. Gbogbo ẹni tẹ́ ń gbádùn ètò wa ẹ fi ájì àti umura ẹ fi ta wá lọ́rẹ, ẹ fún wa ní ájì àti umura slot ẹ fi ta wá lọ́rẹ. So ẹ dẹ̀ bá wa dá ṣètò mọ́ṣáláṣí tá ń kọ́ tá fẹ́ kọ́, ẹ bá wa dá ṣètò mọ́ṣáláṣí. Gbogbo ẹni tẹ́ ń dá ṣètò àwọn ọmọ aláìní àtètò fún àwọn opó àti fún làṣíwájú ẹ̀sìn, agara ayé ò ní dayin pampẹ́, ayé ò ní mú yín ẹ̀gún, ayé ò ní gun yín lẹ́sẹ̀. Account number ní fún charity account 0123214254. Account number fáwọn aláìní 0123214254. Wema Bank of Nigeria, Global Dahiratu Dhikrlahi Islamic Organization. Gbogbo ẹni tẹ́ bá fẹ́ rí wa tẹ́ nípele níjà kan sí kejì, bá ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí a ṣì wà Nàìjíríà, a wà níbẹ̀ jùlẹ́kí ní Mádàgbáyún, ìbẹ̀jùlẹ́kí Mádàgbáyún ìbẹ̀jùlẹ́kí la wà. After ẹlẹ́kọ ẹ bá ti ń bọ̀ látọ̀nà àjà, after ẹlẹ́kọ ẹ máa after bridge, after ẹlẹ́kọ after bridge ẹ máa kan Mádàgbáyún ìbẹ̀jùlẹ́kí, a wà ń bẹ̀. Ẹ WhatsApp wa àbí kẹ́ kọ́ọ̀lù wa direct lórí nọ́mbà +234 810 913 1425. Lẹ́ẹ̀kan sí ẹ WhatsApp wa àbí kẹ́ pè wá lórí +234 810 913 1425. Inna li zata lillahi jami'a, gbogbo agbára Ọlọ́run ọba ló ní o. Ẹ gẹ́ẹ̀tì àwọn product wa, ẹ gẹ́ẹ̀tì àwọn product wa lóríṣiríṣi, fún fibroid ni, fún cancer ni, fún diabetics ni, fún sọmúróró, hormonal imbalance, sperm leakage, ẹ̀dà, alẹ́, manpower fọkùnrin, ìdákọ́lẹ̀, aróbòsá. Aláwọn package tá a máa ń ṣe tí wọ́n bá mú nǹkan ọmọkùnrin, memory booster ní ìsọ̀yè ó lágbára púpọ̀ jù. Bulldozer ní melt fibroid, bulldozer melt fibroid for blockage tube also. Ẹ gẹ́ẹ̀tì all in one, ikú nìkan ní all in one ò lè wò. Gbogbo product wa ló wà láàlẹ́ ẹ ti rí. Gbogbo ẹ̀ ló dẹ̀ gba láàbù kọjá, ló wà scientific approved. Kò síbi tẹ́ ẹ wà tí product wa òde o, ẹ lọ wo àwọn pages wa ẹ máa rí. Bá ṣe ń send ẹ̀ lọ Canada, tá ń send ẹ̀ lọ sí America. Gbogbo ẹ̀yin customers wa tẹ́ wà ní diaspora rárá yányán, àtẹ̀yin tẹ́ wà Nàìjíríà ẹ̀ ní rí wàhálà ẹ̀ ní rí dààmú o. Àdúrà yín á gba, ogun tó bá ti ṣẹ́ nínú ìgbésí ayé yín kò ní padà gbérí mọ́. A ní special package tá ń ṣe fẹ́yìn tó bá ní sugar diabetics bí sí ní láì tààlà, sugar máa kúrò nínú system ẹ̀ láàrin a month lágbára Ọlọ́run tí ò bá jogún ẹ̀ o. Ọkùnrin tí wọ́n mú nǹkan ọmọkùnrin ẹ̀, a ní special package tá máa ń ṣe fún wọn. Tó bá mú nǹkan ọmọkùnrin tí wọ́n ń lò ní evil word, irú ẹni bẹ́ẹ̀ bó lo alẹ́, bó lo aróbòsá, bó lo dákọ́lẹ̀ kò ní í ṣiṣẹ́. Wọ́n ti mú nǹkan ọmọkùnrin ẹ̀ nìyẹn. A ní package tá máa ń ṣe tá lè máa gbéná wọlé dáadáa pẹ̀lú ìyàwó ẹ̀. Àwọn àìsàn kan náà wà tó yẹ pé wọ́n ti mú ẹnìyẹn, wọ́n ti dè mọ́lẹ̀ ní evil word, kò sọgbọ́n tó fẹ́ dá sí, àbí ẹni tó ń wojú Ọlọ́run ọba fọ́mọ. Ètò wà fẹ́ni tó ń wojú Ọlọ́run ọba fọ́mọ tó bá ti lè náwó ẹ̀bí sí ní láìta aláwọ̀ àfinú ṣoyún wa fẹ́ ìgbọ́mọpọ̀n. Èmi ò tán, èmi ò mú sí ẹ lára o. Aláwọn testimony lóríṣiríṣi, ṣùgbọ́n ètì àríyá showing off òun lẹ̀ kí fi ń rí àwọn pé ká máa post pé ẹni ìyá ẹni ìlò kíní wa fún níṣẹ́ ó ti bímọ o. Ẹ wo àwọn tí wọ́n ṣe tagbátẹrù wa pé ká wá sí Nàìjíríà. Ṣe bára àwọn tí Ọlọ́run gba tọwọ́ wa wòsàn ni. Wọ́n wà lórí critical àìsàn, kò síbi tí wọ́n ti gbé wọn lọ nínú ayé. Kódà nínú àwọn patient wa tí wọ́n ti gbé lọ India wà, tó lọ India, tán lọ tọ́jú ẹ̀ ní France. Ọlọ́dẹ̀ gba ọwọ́ wa wò wọ́n sàn. Àwọn ni wọ́n máa ń dára lọ́rọ̀ nìkan máa dára fún wa nínú ìgbésí ayé wa, tí wọ́n ń fún wa ní gbogbo nǹkan tá a bá fẹ́. Wọ́n sì tún dúró pé ká má dárúkọ àwọn. Pé ká má dárúkọ àwọn. Àwọn gan ló jẹ́ kí n máa bọ̀ wá sí Nàìjíríà pé àfà ní kẹ́ má travel professor. Ẹ máa travel bọ́ òkun bẹ́ẹ̀ káwọn òyìnbó máa jàǹfààní yín, ẹ máa bọ̀ wálé. Tẹ́ bá travel bóyá ẹ lọ Canada, ẹ lọ America, ẹ lọ anywhere, ẹ lè lo ẹ ní pẹ́ mọ́. Ẹ ní pẹ́ mọ́. Ilé tí mo wà yìí ló ń jẹ́ ẹlẹ́kejì 11 years tí mo ti kúrò Nàìjíríà. Ẹlẹ́kejì nìyẹn o. Mo wálé ní 2011. Yeah, 2012. Mo wálé ní 2012. Mo tún padà 2011. Yeah, mo tún padà travel. After 2011 yẹn mo ẹ̀ṣẹ̀ wá mi. Ṣé báwọn èèyàn tọ́lọ̀ ń gbọ́wọ́ wa wòsàn ni? Ṣé báwọn èèyàn tọ́lọ̀ ń gbọ́wọ́ wa wòsàn ni? Àwọn èèyàn tọ́lọ̀ ń gbọ́wọ́ wa wòsàn ni. Wọ́n dẹ̀ ń ṣe dáadáa fún wa. So ètò mọ́ṣáláṣí ta gbélé ẹjọ́ ẹ bá wa dá sétò mọ́ṣáláṣí kò ní bàjẹ́ fún yín. Ẹ bá wa dá sétò àwọn ọmọ aláìní, ẹ bá wa dá sétò opó, ẹ fi ájì ta wá lọ́rẹ, a nídìí ájì àti umura. Gbogbo ẹ̀yin tẹ́ ń lo ètò wa tẹ́ ń gbádùn ẹ̀, ẹ má pamọ́.
ẹ má pamọ́, ẹ ṣe dáadáa sínú ẹ̀sìn, ẹ ṣe dáadáa fún organisation, ẹ dá ṣètò mọ́ṣáláṣí onítọ́rọ̀ onísìsì, account number wà lórí péjì bẹ́ẹ̀ ta kọ́ síbẹ̀. Gbogbo ẹ̀ tẹ́ nípe níjà kan sí kejì ẹ kọ́ńtàtì wa. Ètò àwẹ̀ wà tó legit, ètò sàrà wà tó legit, àwọn ò kí ń fìtọ́ fọ̀gbẹ́, àwọn ò ń fìtọ́ fọ̀gbẹ́, ẹ kọ́ńtàtì wa, right source ló wà ó ṣèyàn pé ó lè wọ́n o, adẹ̀má ń ṣe kí ni, we are going to come to your level, a máa attend sí ẹ. So àwa Nàìjíríà báyìí níbẹ̀ jùlẹ̀ kí ní má dàgbáyún after ẹlẹ́kọ̀ọ́. So gbogbo ike nínú pè ní níjà ayé ń dáhùn láàmú lọ́wọ́ ayé inú ó lẹ́sẹ̀ ayé inú ni ẹ kọ́ńtàtì wa, ẹ dẹ̀ get your all in one natural apps wa, ó wà effective gidi, ikú nìkan ni kò lè wò. The same thing miracle leaves yẹn ewé ọ̀tọ̀ọ̀tọ̀ 100 àti má ìzẹ́mzẹ́m la fi preserve senna leaf. Ó ń forí kókó alátakò ń jẹun lójú oorun, àbí kún èèyàn wú, àbí ó ti jẹ àwọn nǹkan tó ti jẹ, wọ́n gbé nǹkan sínú, wọ́n gbé nǹkan síkùn ẹ̀, wọ́n ta lọ́fà ọfà tó ti pẹ́ lára. Ọfà tó bá ti pẹ́ lára ó lè cause kidney failure, renal failure, heart failure, ó lè jẹ́ kíyàn ní problem pẹ̀lú lungs tọ́fà bá pẹ́ lára, tó jẹ́ pé wọ́n tàyàn ní ọfà ayé. Ọlọ́run ní jẹ́ kó bá ẹnì kọ̀ọ̀kan wa, aṣọ́dún ayọ̀, aṣọ́dún ìdùnnú nínú oṣù Gregorian calendar táwa yìí, inside life láwà àmàwà mùsùlùmí. So kọ́lọ́run gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa, gbogbo nǹkan tẹ́ bá fẹ́ both natural and spiritual ẹ contact wa bí sí ní láì tààlà, a máa attend sí yín. Kò síbi tẹ́wà tí product wa ò dé. Àwọn halal powder ni àwọn powder yìí sí, kì í ṣe ìyọnu ayé, kì í ṣe ìmùlẹ̀ àgbà, kì í ṣe ẹ̀bẹ̀ àgbà, ò bẹ́ anybody. Ẹni tó bá ń bẹ lọ́hùn kì í béèyàn. Halal powder ni tó yẹ pé tó bá ń lò ó máa create a solid barrier between you and evil world. Monitoring spirit máa dẹ̀yìn lẹ́yìn ẹ̀wọ̀n ní rí ẹ mọ́. Wọ́n wá máa rògbò ẹ lò, wá máa ṣe dáadáa nínú ayé. Ẹ contact wa, aláwọn special package tá a máa ń ṣe fáwọn èèyàn, ó wà ńlẹ̀ bí iyẹ̀pẹ̀. Astagfirullah, àfi ṣe ìyanràn. Ọlọ́run ní ká mọṣẹ́ wa, iṣẹ́ tí bàbá mi ń ṣe tó bí mi sínú ẹ̀ ní, iṣẹ́ tí mo gbọ́njú sínú ẹ̀ ní, tí bàbá mi ń ṣe ọmọ Ìlọrin lèmi. Iṣẹ́ tí bàbá mi ń ṣe ni tó gbé mi tí mo gbọ́njú sínú ẹ̀ ní. Mo dẹ̀ kẹ́kọ̀ọ́ káàkiri Nàìjíríà, mo kọ́ káàkiri Áfíríkà, mo dẹ̀ kọ́ ní India, mo kọ́ ní China bẹ́ẹ̀. So agba doctor lórí ẹ̀, agba professor lórí ẹ̀, lórí ojú ọ̀nà igi ewé àtegbò spiritual, agba professor, agba doctor lórí ẹ̀. Mo fi sọ fún yín pé àfi ṣe ìyanràn, àfi jẹ́ kẹ́yìn tẹ máa wò wá mọ̀ pé right way lẹ́wà ni pé ẹni ìmọ̀ṣẹ́ ẹ̀ látúnṣàkú àǹfúṣàkún wà alámùbímọ ní takọ̀, àpérà wa ní nǹkan, Ọlọ́run bá ní nǹkan o, àdẹ̀lá ní mímọ̀. Àmọ́ jẹ́ káwọn èèyàn mọ ìpolówó, jẹ́ káwọn èèyàn mọ irú èèyàn tó jẹ́, ibi tó ti ń bọ̀, òun la fi ń sọ. Bẹ́ẹ̀ ni mo rìn káàkiri ayé, going to 19 years báyìí tí mo ti ń rìn inú ayé kiri. Láti 19 years yẹn mo wá Nàìjíríà lẹ́ẹ̀mejì, eléyìí ló máa pẹ́ lẹ́ẹ̀kejì tí mo wá Nàìjíríà. Ẹlẹ́ẹ̀kejì tí mo wá Nàìjíríà yìí, Ọlọ́run gba àtàrà wa wo àwọn èèyàn ńlá kan ni, láwọn èèyàn ńlá gidi tí wọ́n ń bẹ l'Ábùjá. Wọ́n ní pé no, o lè dúró síbẹ̀ yẹn, máa bọ̀ wálé. Èmi ò lè dúró sí Nàìjíríà, ebi ti travel ti pẹ́. Ọlọ́run sì ní kí n máa ṣe dáadáa níbi tí mo wà yìí. Wọ́n ní àfáà máa bọ̀ wálé, professor ẹ máa bọ̀. Ní pé kẹ má travel padà, ẹ máa lọ, ẹ máa bọ̀ ni. Afẹ́yẹ́ kẹ máa wá ṣe company yín, kẹ máa ṣe Nàìjíríà yìí, kẹ máa káwọn ayé Nàìjíríà kan gbádùn kíní. Tẹ bá gbogbo àwọn product wa, US dollar ló wà lára ẹ, US dollar ló wà lára product wa. A dẹ̀ mú wálẹ̀ sí promo ẹ̀yin ọmọ ìyá wa ní ilẹ̀ Yorùbá. Ẹ ti understand nsìn. So àwọn èèyàn kan náà ni wọ́n ṣe tagbátẹrù ẹ̀, wọ́n dẹ̀ ṣe dáadáa sí wa, wọ́n fún wa ní nǹkan, wọ́n ṣe gbogbo ẹ̀. Tọ́lọ́run bá ti lè wò wọ́n sàn, àwọn àṣẹ bẹ̀bẹ̀, wọ́n dẹ̀ ṣe bẹ̀bẹ̀ lóòótọ́. So àwọn ló jẹ́ káwa Nàìjíríà, a dẹ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Wọ́n ṣe wá ní káwa Nàìjíríà yẹn náà, màmá mi ti darúgbó, ti dàgbà. So mo tún wá rí pé ọlá titi wọn ó jẹ́ kí n máa rí màmá mi ń sìn. Mo wá ń rí màmá mi torí wọ́n ti dàgbà. So ogun tọ́lọ́run ti ṣẹ́ nínú ìgbésí ayé yín, gbogbo ẹ̀yin tọ́lọ́run bá gbọ́wọ́ wa òwòsàn, ogun náà ò ní gbérí mọ́ o. Ẹ ṣeun o, èmi náà ń gbádùn Nàìjíríà báyìí o. Kódà travel kan ti yọjú, mo ní kán ní sùúrù. Mo ní mo ń gbádùn Nàìjíríà yìí náà wò almost 19 years báyìí tíyàn ti ń rìn kiri. So eléyìí ni ẹlẹ́kejì tí màá wálé. So alhamdulillah, gbogbo nǹkan tí mo kọ yín lónìí
ọlọ́run á fàṣẹ sí ọlá kún fáyà kún mẹ́jẹ̀jọ tí mo fẹ́ kà yìí ìwọ náà share ẹ̀ káwọn èèyàn jàǹfààní ẹ̀ gbogbo ojú tó ń wò mí bá àtúntò tá padà wo fídíò yìí ẹ ní ṣe ọdún tó fẹ́ parí ẹ̀ ní parí ẹ̀ nínú sàárè kò ní bá yín nínú kómà kò ní bá yín lọ́gbà ẹ̀wọ̀n kò ní bá yín lọ́gbà wèrè kò ní bá yín under 6 feet nínú sàárè lágbára ọlọ́run ẹ ní ṣe lórí ìdùbúlẹ̀ àìsàn bí sí ní láì tààlà gbogbo mo fẹ́ yín ọlọ́run bá yín fẹ́ mú kọ yín ọlọ́run bá yín kọ orílẹ̀ ayé àti tọ̀run ọlọ́run ṣe fún yín ẹ máa bẹ nínú kẹ́ ọlọ́run ọba títí láéláé ni agara ayé ò ní da yín o pápẹ́ ayé ò ní mú yín o ẹ̀gún ayé ò ní gun yín lẹ́sẹ̀ ní tẹnugbó bí ọwọ́ bismillahir rahmanir rahim badihu samawati wal ardi wa iza qada amran fa inma yaqulu lahu kun fayakun inna masala isa inda allahi kama masali adama ala qaumin turabi isma qala lahu kun fayakun qalat rabbi ana yakunu li waladun wa lam yamsasni bashar qala kadhalika allahu yaluku ma yasha iza qada amran fa inma yaqulu lahu kun fayakun wallazi alaka samawati wal ardi bil haqqi wa yawma yaqulu lahu kun fayakun man kana allah an yaktaiza min waladin subhanahu iza qada amran fa inma yaqulu lahu kun fayakun والذي يحيي ويميت إذا قضى أمرا فإنما يقول له كن فيكون وإنما قولنا لشيء إذا أردناه أن يقول له كن فيكون إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون ọlọ́run wọlá kún fẹ́ àkún mẹ́jẹ̀jọ tí mo kà í gbogbo nǹkan tí mo ń kọ yín online ọlọ́run máa fàṣẹ sí ni ọlọ́run wọlá ipá wa ń ṣe tested and confirmed làwa ń filẹ̀ ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ fún yín á dẹ̀ máa dún á máa dún á máa dún tẹ́ bá ṣe ń lò àmọ́ tẹ́ bá ṣe tán àbí kẹ́ tó ṣe ẹ fi nǹkan tẹ́ bá lágbára sákàǹtì àwọn ọmọ aláìní o ẹ fi nǹkan tẹ́ bá ní lágbára sákàǹtì àwọn ọmọ aláìní àkáǹtì yẹn náà ni àfinikẹ́ dá ṣètò mọ́sálásí tá a gbé kalẹ̀ ẹ dẹ̀ ṣe program káwọn èèyàn jàǹfààní ẹ̀ ẹ dá ṣètò àwọn ọmọ aláìní ẹ dá ṣètò àwọn gbogbo ẹ̀yin tẹ́ wá ń dá sí apádà sí aburú òní kàn yín láíláí ẹ máa bẹ nínú kẹ́ ọlọ́run ọba títí láíláí ni bí sí ní láì tààlà ẹ WhatsApp wa lórí +234 810 913 1425 ẹ WhatsApp wa àbíkẹ́ pè wá sórí +234 810 913 1425 iná lè zátàlí láì jẹ̀míà gbogbo agbára ọlọ́run ọba lónìí a wà níbẹ̀ jùlẹ̀ kí ní má dágbáyún lórí èyíké ìpèníjà tó bá wò kó dojú kẹ̀dá ẹ kọ́ńtàtì wa àwọn ò kí ń fìtọ́ fọ̀gbẹ́ o àwọn ò kí ń seek refugee fún yàn láti evil world àwọn ò kí ń a máa unlock gbogbo nǹkan lọ́wọ́ kó máa dà ẹ́ láàmú a máa unlock ẹ̀ bẹ́ẹ̀ ni pẹ̀lú orúkọ ọlọ́run ọba ló ń control ayé àwọn ò seek refugee fún yín láti evil world o tó gun òṣè lónìí tó gun mí òṣè yọ lọ́la o orúkọ ọlọ́run làwọn fi ń sọ̀yà bí sínú láì tààlà tewéte gbòó dẹ̀ dúró ó báláǹsì ó ti yé yín ọlọ́run àgbàdúrà wa o ọlọ́run àgbàdúrà wa ẹ bá a dá ṣètò mọ́sálásí ẹ bá a dá ṣètò mọ́sálásí ẹ bá a dá ṣètò mọ́sálásí ọlọ́run ní dá ẹnì kọ̀ọ̀kan wa láàmú bí akíla ilá ilàlá sayyidina muhammadu rasulullah sallallahu ta'ala alayhi wa sallam àdúrà yín àgbà má sàlámù àìlà lìkọ́ yìí.